ọjọ́ tí pẹ́ tó ti bá bọ̀. Ọjọ́ jíjẹ, ọjọ́ ìríjẹ, ọjọ́ jíjẹ, ọjọ́ ìríjẹ, ọjọ́ kẹrẹ pèbí sùn ló pọ̀ ó pọ̀jọ́ ọjọ́ ayé lọ. Kèrè mi kọ́ o, kèrè mi kọ́ o, kèrè mi kọ́ o, iṣẹ́ ńlá ló ṣe. Kèrè mi kọ́ sẹ́, kèrè mi kọ́ o, kèrè mi kọ́ o, iṣẹ́ ńlá ló ṣe. Ọ̀rọ̀ pìtàn, ọ̀rọ̀ pìtàn wá, ọ̀rọ̀ pìtàn, ọ̀rọ̀ pìtàn. Bí erin bá wọgbó gbogbo igbó apalọ́lọ́. Skeleton ti dé. Bẹ́fọ̀n bá wọ̀dàn kò sẹ́ranko tó máa dùbò ẹ̀. Àwa fẹ́ gbọ́ ẹ, àwa fẹ́ gbọ́ ẹ, ètò rẹ̀ ládùn gan. Akínkanjú ọmọ bàbá ẹ̀ Túndé Akínkanjú ọmọ Pẹ́rì ọmọ ń gẹ̀lẹ̀dẹ́ ilé ìbára ọmọ aṣọ́jagun. Àwa fẹ́ gbọ́ ẹ, ètò rẹ̀ ládùn gan. Skilidi oníbúrẹ́dì tó ń yọ́ bọ́tà ìmọ́lẹ̀ dé òkùnkùn jápa kò férò kò sí fálá tẹ́tẹ́rẹ́. Skeleton presenter wa, presenter, Skeleton presenter wa. Lórí ètò tá a pè ní Ọjọ́ tí pẹ́ tó ti bá bọ̀. lórí ètò tá a pè ní ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skilidi pírẹsẹ́ńtà Akínkanjú ọmọ bàbá ẹ̀ Akínkanjú ọmọ Pẹ́rì Skilidi ọ̀rọ̀ pìtàn Skilidi. Jíjẹ, ọjọ́ ìríjẹ, ọjọ́ jíjẹ, ọjọ́ ìríjẹ, ọjọ́ kẹrẹ pèbí sùn lọ́pọ̀ ó kọjọ́ ọjọ́ ayé lọ. Kèrè mi kọ́. Ọmọ aláṣẹ mo ti rí ọwọ́ ẹ̀ ń bẹ̀ àti wá àti sọ̀rọ̀ gbowó akéwì mo ti rọ́wọ́ ẹ̀yìn méjèèjì ń bẹ̀ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀ correct. Kèrè mi kọ́ sẹ́, kèrè mi kọ́ o, kèrè mi kọ́ o. Àlàbá fúnra ara ẹ̀ tí ò ní bèjì kò ní Táíwò kò ní Kẹ́hìndé Àlàbá tí ò ní bèjì mo rọ́wọ́ ẹ̀ ń bẹ̀ ò dúró rè. Kèrè o, kèrè o. Ẹ máa lọ darapọ̀ mọ́ mi ń bẹ̀ Skilidi ọmọ Pẹ́rì ni ẹ lọ darapọ̀ mọ́ lórí Facebook page tọ̀dọ̀ mi ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ wa ẹ ṣáà tí mọ́ iléeṣẹ́ rédíò tẹ́ ń gbọ́ Sweet ni wọ́n ń pebi tá a wà yìí 107.1 ní frequency wa o. Ìṣiròyìn o kàsàkàsà bá wọlé dé. Ètò kan ètò. Ṣùgbọ́n nǹkan kan ni pé èyí tá a gbé yẹ̀wò lórí ètò ọ̀rọ̀ pìtàn jẹjọ a ti sọ yẹn a ti mẹ́nubà a ti sọ yẹn a ti kú òun bẹ̀ a kú ò lórí tìyẹn mọ́kẹ́ àkọ̀ráyè ọ̀dọ̀ wọn náà lálọ àwọn ọmọ ẹyẹ àkọ̀ráyè láyà sọ́dọ̀ wọn ọ̀dọ̀ àwọn ọmọ ẹyẹ àkọ̀. ìtàn wọn la gbìyànjú tá a mú wá ìtàn àwọn Tóbilọ́ba ọmọ Fásùgbà ìtàn àwọn Kúnlé ọmọ Fásùgbà ilé wọn náà la gbà lọ a lọ sí Mọdákẹ́kẹ́ níjẹjọ àmọ́ lónìí arìnrìn àjò kan bó tiẹ̀ jẹ́ pé níjẹjọ mo ti yàn díẹ̀ ìrìn àjò tá a máa rìn àmọ́ ó máa wùn mí ká farabalẹ̀ ká gbọ́ ìtàn tèní olóyè Abíọ́dún Amúsàn mórí ẹ̀ ń bẹ̀ òdúró rè Balógun Olúwa Kíọ̀lẹ̀ Òkè Àtà Akíngbógun gbogbo ìlú Ìbàrà wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi lórí Facebook fún ètò tèní ẹ máa bá mi pín ká ẹ máa share ní tẹ́ ẹ bá ti ń wò ó ẹ like ẹ comment ká ẹ wá máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ á pín ká pín láti ilé ká pín sóko látoko ká pín sílé ká bẹ̀rẹ̀ sí máa pín fúnra wa kó délé kó dóko Ọlọ́run ò ní fowó dátà hàn yín o. Àmì àṣẹ Èdùmàrè gbogbo wa pátá à ní tẹnugbó bí ọwọ́. Ẹ̀hún tó máa dùn mọ́ èmi nú òun ni mò ń sọ yẹn Sweet ni wọ́n ń pebi tá a wà yìí 107.1 ní frequency wa lórí ètò tá a pè ní ọ̀rọ̀ pìtàn. Ẹ̀hún tó máa dùn mọ́ mi nú ni pé bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ní Facebook page tọ̀dọ̀ mi Skilidi ọmọ Pẹ́rì tẹ́ ẹ bá ti ń wà ńbẹ̀ ẹ máa bá mi like ẹ wá bá mi comment tẹ́ ẹ tún wá máa bẹ̀rẹ̀ sí bá mi share ẹ bá ń pín tẹ́ ẹ bá ti ń like tẹ́ ẹ ti ń comment ẹ wá máa bá mi share ibi a fẹ́ lọ lónìí èmi á máa sọ pé ètò ọ̀rọ̀ pìtàn yìí eléyìí ò ń ṣe àlọ́ kọ́ làwa ń sọ ó yàtọ̀ sáàlọ́ àmọ́ bí iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn bí wọ́n ṣe já mọ̀ bẹ́ẹ̀ gan náà là ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ la ṣe ń ṣe Ọlọ́run náà sì ló wà ń di ọ̀rọ̀ torí pé òun gan náà fúnra rẹ̀ náà ní ọ̀rọ̀ tó wá bẹ̀rẹ̀ sí pa ìtàn ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skilidi pírẹsẹ́ńtà gbogbo wa ti mọ̀ pé kì í ṣe kìrìmí a ti mọ̀ pé a gbọ́dọ̀ fi pa mèédìn àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ
a gbọ́dọ̀ pé gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ká pé gbogbo àwọn màjèsín àwa àgbàlagbà náà tó jẹ́ pé kò yé wa tó àbí tí a fi bẹ́ẹ̀ mọ̀ àwọn nǹkan tá a fẹ́ máa mọ̀ tó yẹ ká máa mọ̀ òun náà là ń gbéyẹ̀wò lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí bá a ṣe mú tàwọn akọni wá là ń mú àwọn ìtàn ìlú wá tó sì jẹ́ kì í ṣe àlọ́ rárá eléyìí yàtọ̀ sáàlọ́ ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Olúbígbénga Adéwálé mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró re ọ̀rẹ́ mi dáadáa kẹ́ ẹ máa pín kẹ́ ẹ máa ṣí àìní kó délé kó dóko àwa ṣetán máa wọnú ẹ̀ lọ ibi mo fẹ́ yà lónìí a máa débẹ̀ ṣùgbọ́n tiwa ni pé ká pe gbogbo àwọn ọmọ wa pátápátá ká wá kẹ́kọ̀ọ́ ẹjẹ́ tún gbọ́ tòní ṣùgbọ́n ṣáájú àkókò yẹn Tóbilọ́ba ọmọ Fásùgbà òun náà tún dà láti ibẹ̀ lọ. Product. Every child can become a landlord today. Buy a plot of land for your child and enjoy up to 20, 40 or 50% discount with 6 to 36 months payment plan. That's not all. You get lots of free giveaways like school bags, provisions, free meal voucher at the Place Restaurant, Domino's or Chicken Republic, and many more freebies. For more inquiries, call these numbers. 091-3068-3072 or 070-6625-8811. Ṣẹ́gun. Ẹ ti gbọ́ ti Ṣẹ́gun. Bàbá Bólú. Yes, ìyàwó ẹ̀. Ẹ ti gbọ́ ti Bólú náà. Ìwọ náà máa wà lómìnira ara rẹ̀. O ní ṣẹ̀ṣẹ̀ máa wáṣẹ́ kiri mọ́. O bá lè kọjá lọ sí MBI Institute láti forúkọsílẹ̀ kẹ́kọ̀ọ́ lẹ́ka ICT, Web Design and Development, Python for Web, Graphic Design, Video Editing, Video Animation, Digital Marketing, Desktop Publishing, Software and Mobile App Development, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn technical courses wọn ni Electrical Installation tó máa jẹ́ kó di electrician tó ń pawó wọlé. Wọ́n á tún kọ́ yín ní Aluminium Fabrication. Ìwọ náà bá máa pawó sápò ló bá dọ̀gára rẹ̀. Kò wá tẹ́ síbẹ̀ o, wọ́n ní Fashion School níbi tí wọ́n ti ń kọ́ àwọn fashion designers torí wọ́n wà ń bẹ̀. Wọ́n tún kọ́ni ní auto electrical àti auto diagnosis training. Máa lọ sí MBI Institute lónìí tó wà ní Jufas House, Madoju Timi Junction, Adéọlá Way, Abẹ́òkúta Ogun State. Tàbí kẹ́kẹ́ wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060306330 wá kọ́ṣẹ́mọṣẹ́ ní NBI Institute kó o dọ̀gá àgbà ilé iṣẹ́ tirẹ̀ kó o rọ́wọ́ yọ. Wọ́n ti gbá mi o. Wọ́n ti gbá mi o. Bàbá Bọ́lá kí ló ṣẹlẹ̀? Wọ́n ti gbá mi ní ìmúralẹ̀ láti bí ọdún méjì mi ò rí lẹ́gbàá. Ṣé ẹ̀gbọ́n nípa kò ṣẹlẹ̀ rí ni? Bíbí sílẹ̀ jàre kí ni ó ṣẹlẹ̀ rí? Kò ṣẹlẹ̀ rí Jacob's Court Mega City ni. Ṣàlàyé láàyè mi. Iléeṣẹ́ Jacob's Royal Touch Homes and Property ni ó ṣe àgbékalẹ̀ kò ṣẹlẹ̀ rí fún àwọn ilẹ̀ wọn tí wọ́n ń ta. Ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ láti ralẹ̀ á kọ́kọ́ gba ilẹ̀ ní ẹyẹ òṣọ́kà láì tí ì san kọ́bọ̀ tí wọ́n ń pè ní free allocation. Àdùkẹ́, omele látijọ́ ìlò sọ fún mi. Àdùkẹ́, níbo ni ilẹ̀ tó ń sọ yìí wà? Èmi náà fẹ́ free allocation. Jacob's Court Mega City wà ní ọ̀nà Alábàtà. Ìṣẹ́jú 15 ni láti Funab Main Gate dé orí ilẹ̀ wọn. Bòs Bàbá Bọ́lá nínú ojú rẹ̀ nù kí mú ẹ dé iléeṣẹ́ wọn tí ó wà ní àdójúkọ Health Center ní ọjà àtijọ́ ní Ọbádé Òkú Abẹ́òkúta. Ó sì lè pe ẹ̀ló wọn 08169123214 tàbí 09012467801 032714536. Ó ṣeun Àdùkẹ́, kò ṣẹlẹ̀ rí ni lóòótọ́ o. Ọjọ́ ti pẹ́. Gbogbo àwọn àdúrà tẹ́yìn èèyàn tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe fún Skilidi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí Facebook, gbogbo àwọn àdúrà náà ni ó mú mi, gbogbo wọn pátá náà ni ó sì mú ẹ̀yin náà láṣẹ ọba àláwùrà. Saheed Ganiu mórí ẹ̀ ń bẹ̀ ó mà dúró re. Saheed Ganiu mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re. Honorable Sotunde Shuaib Lanre mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re. Honorable Sotunde Shuaib Lanre ẹ mà ṣeun gan, ó mà tójọ́ mẹ́ta. Bákan náà Alárápé Nuru Yekin Khalifa Alómilámù ẹ wà ń bẹ̀ ẹ correct. Ẹ máa bá mi pín ká ẹ wá máa bá mi share dáadáa, bẹ́ẹ̀ bá ti ń like ẹ máa comment ká ẹ wá máa bá mi share. Àjọ rìnrìn àjò lónìí èyí tá a mú wá níjẹjọ àti sọ̀yìn àti gbé ètì síbì kan. Àmọ́ tí tòní ó tún jẹ́ pàtàkì, ó ṣe kókó, tó jẹ́ ìtàn tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀
ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ ọmọ Fásùgbà ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ òmọ̀tàn yìí Olúwaṣẹ́gun Lucas ó wà ń bẹ̀ ó correct ṣùgbọ́n èmi fẹ́ ká mọ ìtàn yìí lónìí ọ̀rọ̀ pìtàn lélẹ́yìí ó yàtọ̀ sáwọn àlọ́ tá à ń tẹ́tí sí àbí tá a ti ń gbọ́ ká wá pera wa ká ṣera wa láǹfààní nípa pípera wa ká lè wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ èyí tá à ń fẹ́ sọ lónìí Ọlọ́run ó tún fún wa sọ ṣùgbọ́n ṣáájú gbà yẹn ó tún ti yá gbogbo ẹ̀yin àgbààgbà. láyékáyé tá a bá lè wá ká má gbàgbé orírun wa. àpẹẹrẹ ọmọ tún ti yá ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skilidi pírẹsẹ̀ntà ọ̀nà tádẹ́dá láàlẹ́ ni mò ń tọ̀ èyí tó ṣá láàlẹ́ ni mò ń gbà mú tọ̀nà òṣà títí mo fi jálù òṣòrògìṣò. mẹ́bọ̀ ọ̀ṣà tó dáwọ́ oṣù tẹ́lẹ̀ náà ló dáwọ́ ẹfun tàfin lórí adíá fún ọlọ́wọ́ tí ń ṣọmọ bíbí inú àgbọn nìrègùn ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. torére yín mo wá ṣe lónìí ìran yín mo wá wò eré yín mo wá ṣe ìran yín mo wá wò ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. Ifábọ̀wálé aríbire kọ́fà bàbá Ọ̀yọ́ aládò olórí oníyẹmọjà ìlú Ìbàrà olóyè Fálékè Fágbénró Amúṣàn olúwo ìlú Ìbàrà. olóyè Abíọ́dún Balógun Òkè-Àtà olóyè Abíọ́dún Balógun olúwo Akíọ̀lẹ̀ Òkè-Àtà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi akíngbógun gbogbo ìlú Ìbàrà. wòlíì Ọlọ́run ní Ṣọlá Mọ́sùrù bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oníbíbélì ṣẹ́ ẹ ti tàn mọ́lẹ̀ yẹn ṣẹ́ ẹ ti wà ń di ìmọ́lẹ̀ yẹn. ìbá àwọn tó kọ́ tẹlẹ̀ náà dó Akíọ̀lẹ̀ aṣàwò goronjo ìbà pákí orẹ́fọ̀n gángan àròbí ológbò ẹ̀gàn lọ́fà lálùbú adúbí iwájú òun Ajíbóyè dédà ògèdègèdè ti di ọmọ ilé tí ó wá gbóúnjẹ. Adédèjì Salami yín rí Skilidi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá ẹ̀ akínkanjú ọmọ pẹ́rì. torí pa ilẹ̀ ní orí ìdíṣẹ̀ mi mo ṣe ológun ṣẹ́ṣẹ́ mi mo ṣe ọ̀rẹ́ tó lóun ó belédùmarè wí jọ́njọ́ sí aṣọ ọ̀fọ̀ ló dàbúra kí yẹn máa relé gbogbo olubi kó máa relé agbẹ́yìn bẹ́bọ jẹ́ mo ti sanwó yín. kí àwọn Ẹ̀gbá tó dé ìlú Abẹ́òkúta òun náà ní ìtàn tá a fẹ́ bojú wò lónìí kí àwọn Ẹ̀gbá kó tó dé ìlú Abẹ́òkúta òun ní ìtàn tá a fẹ́ gbìyànjú tá a fẹ́ bojú wò lónìí ẹ wá wo ìtàn yìí ò ń ṣe ìtàn tá a lè parí síbẹ̀ lónìí a tún tẹ̀síwájú tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ àmọ́ ṣáájú gbà yẹn ẹ wò iṣẹ́ ìwádìí ohun àwọn òkùtàn wọ́n jẹ́ mọ̀ pé kì í ṣe ìta yìí ibi tá a mọ̀ sí Abẹ́òkúta yìí kì í ṣe ibẹ̀ ní ìtàn Ẹ̀gbá ti bẹ̀rẹ̀ rárá o ìtàn ìlú Ẹ̀gbá ìtàn àwọn Ẹ̀gbá ó bẹ̀rẹ̀ láti igbó Ẹ̀gbá ìyẹn ní bíi 13-14th century ọmọ Fásùgbà iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀ bíi 13-14th century ní ìtàn àwọn Ẹ̀gbá ti bẹ̀rẹ̀ kì í ṣe Abẹ́òkúta ló ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti igbó Ẹ̀gbá tá a wá ń sọ yìí iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn já mọ̀ pé ó wà nítòsí Ọ̀yọ́ ìtòsí Ọ̀yọ́ òun náà ni iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn já mọ̀ pé igbó Ẹ̀gbá wà ibẹ̀ sì ni ìtàn àwọn Ẹ̀gbá ti bẹ̀rẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ àwọn ogun wà ní Ẹ̀gbá iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn já mọ̀ pé àwọn mẹ́ta kan ní Ẹ̀gbá ẹjẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ àwọn mẹ́ta kan ní Ẹ̀gbá kìdẹ́ ṣe pé Ẹ̀gbá ni wọ́n ń jẹ́ ńgbà náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí àwọn òpìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ṣe já mọ̀ Ahmed Abo abamori ẹ̀ńbẹ̀ òdúróore Ayọ̀délé Akíntọ́lá Adésínà mórí ẹ̀ńbẹ̀ òdúróore kì í ṣe Ẹ̀gbá ni wọ́n ń pè wọ́n látilẹ̀ Ẹ̀gbálúgbó ni wọ́n ń pè wọ́n àwọn òpìtàn ni wọ́n já mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ Ẹ̀gbálúgbó òun ni wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ sì rèé igbó Ẹ̀gbá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà igbó Ẹ̀gbá yìí ìtòsí Ọ̀yọ́ ni wọ́n já mọ̀ pé ó wà àwọn wa ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn náà ni Ẹ̀gbá Agbẹ́yìn àwọn náà la mọ̀ sí Aké lónìí ọmọ Fásùgbà Ẹ̀gbá Agbẹ́yìn la mọ̀ sí Ẹ̀gbá Aké lónìí Ẹ̀gbá Àárín àwọn náà ni Ẹ̀gbá Òkè Ọ̀nà àwọn Òkè Ọ̀nà àwọn náà ni Ẹ̀gbá Àárín ìtàn já mọ̀ pé àwọn kẹta náà ní Gbàgùrà iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ pẹ̀lú àwọn òpìtàn
ni wọ́n já mọ̀ bẹ́ẹ̀ ẹ̀gbá gbẹ̀yìn tó jẹ́ ẹ̀gbá ké ẹ̀gbá òkè ọ̀nà tí í ṣe ẹ̀gbá àárín àti ẹ̀gbá kẹta tó jẹ́ ẹ̀gbá gbàgùrà gẹ́gẹ́ bí ìtàn ohun àwọn òpìtàn ṣe já mọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ẹ̀gbá wọ́n já mọ̀ pé owó ò sí lára wọn gẹ́gẹ́ bí àwọn òpìtàn ṣe já mọ̀ owó ò sí lára wọn bẹ́ẹ̀ sì rèé ìbára ò sí ń bẹ̀ iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n já mọ̀ pé lọ́dún yìí bíi 13-14 century yìí tí wọ́n ti ń gbègbè ayé wọn nígbè ayé àlàáfíà nígbà náà lásìkò náà wọ́n ní Oòduà ò sí láyé mọ́ Oòduà ò sí láyé ẹni tó wá jẹ́ olórí wọn olórí àwọn ọba òun náà ní Aláàfin ní àkókò tá à ń mẹ́nubà tá à ń sọ yìí títàn yìí sọ Aláàfin náà ní olórí àwọn ọba Aláàfin yìí gẹ́gẹ́ bí olórí ọba ṣẹ́ẹ̀sì mọ̀ pé a pé Igbó Ẹ̀gbá ó wà nítòsí Ọ̀yọ́ wọ́n wá pé Aláàfin ló máa ń ṣe ààbò ló ń ṣèdá yìí ó tún wá ní àwọn ìlàrí ẹ̀ àwọn ìlàrí ọlọ́yọ̀ọ́ wọn a tún wá máa lọ sí Igbó Ẹ̀gbá ìyẹn lọ́dọ̀ àwọn ẹ̀gbá àárín ẹ̀gbá gbẹ̀yìn àti èyí tó jẹ́ ẹ̀gbá kẹta àwọn gbàgùrà tá a mẹ́nubà wọn a máa lọ gba ìṣàkọ́lẹ̀ àmọ́ kì í ṣe pé wọ́n ń gbà ṣàkọ́lẹ̀ nìkan iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ni wọ́n já mọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ìṣàkọ́lẹ̀ nìkan ni wọ́n ń gbà sọ̀rọ̀ gbowó mórí ẹ̀ńbẹ̀ ó dúró rè kì í ṣe ìṣàkọ́lẹ̀ nìkan wọ́n ń gbà wọ́n pé ńgbà náà lọ́hùn báwọn ọmọ Ẹ̀gbá bọ́n bá tún fẹ́ lóbìnrin bọ́n fẹ́ fóbìnrin àwọn ìlàrí ọlọ́yọ̀ọ́ yìí wọn a tún máa bá wọn lájọṣepọ̀ wọn a máa já wọn wò kó tó di pé àwọn tó fẹ́ fẹ́ wọn gan wọn ò fẹ́ wọn ẹ wá wò ó wọ́n ní wọ́n ṣe léyìí títí tó fi di 17th century ọmọ Fásùgbà Sàrùmí Ajíbóyè Àṣàbà mórí ẹ̀ńbẹ̀ òdúróore ẹ máa bá mi pín ká ẹ máa ṣe àìní Skilidi ọ̀rọ̀ pìtàn Skilidi kí àwọn Ẹ̀gbá tó dé Abẹ́òkúta òun náà nìtàn tá à ń gbéyẹ̀wò lónìí lórí ètò ọ̀rọ̀ pìtàn iléeṣẹ́ rédíò wa Switch 107.1 lábẹ́òkúta wọ́n ṣe bẹ́ẹ̀ títí di ọdún di 17th century nígbò máa di 17th century wọ́n pe ọkùnrin kan wà ọdẹ ni ọdẹ yìí ó wá agbára ó sì kan agbára ó rí agbára ọdẹ yìí ló wá gbìyànjú wọ́n fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ìtàn yìí dáadáa ọdẹ yìí ló wá gbìyànjú ló bá pe àwọn ọdẹ tó kù àtàwọn àgbẹ̀ tọ́jọ́ mọ Ẹ̀gbá òun ló wá pè wọ́n pé ẹ wò ó òun fẹ́ dá ẹgbẹ́ kan lẹ̀ ẹgbẹ́ àró ni wọ́n ń pè ẹ̀yìn kan ti ń mọdẹ yẹn ọdẹ náà ní Lísàbí Agbòǹgbò Àkàlà Lísàbí Agbòǹgbò Àkàlà ó pè gbogbo àwọn ọdẹ tó kù àtàwọn àgbẹ̀ pé ẹjẹ́ dẹ́gbẹ́lẹ̀ ẹgbẹ́ àró òun sì rèé ó ti mọ ohun tóun fẹ́ ṣe lọ́kùn ara tiẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ra wọn wọ́n bẹ̀rẹ̀ wọ́n dẹ́gbẹ́lẹ̀ àmọ́ wọ́n nígbà àwọn tó kù ní Lísàbí ìgbà olówó àgbà tiẹ̀ pé ó ní kò tí ì tásìkò òun ò tí ì gbàrò tóun bá máa gbà á òun á sọ òun á jẹ́ kẹ́ ẹ mọ̀ Bọ̀dé Abíọ́lá ò wà ń bẹ̀ ó correct ẹ ṣáà máa bá mi pín kẹ́ ẹ máa bá mi share àìní ẹ má jà á kàn gbọ́ lásán ẹ má jà á kàn wò lásán ẹ máa share kẹ́ ẹ máa pín ẹ máa comment kẹ́ ẹ máa like kẹ́ ẹ máa bá mi share kí àwọn Ẹ̀gbá tó dé ìlú Abẹ́òkúta là ń gbéyẹ̀wò wọ́n ló ṣe bẹ́ẹ̀ láti 1775 ọdún 1775 gẹ́gẹ́ bí àwọn òpìtàn ṣe já mọ̀ wọ́n bẹ̀rẹ̀ àró yìí wọ́n ṣe gàjà nígbò máa di lẹ́yìn ọdún kẹrin ìyẹn ọdún 1779 ọmọ Fásùgbà ọdún 1779 wọ́n ní Lísàbí ó bá pe gbogbo wọn pé ó ti tó àkókò òun náà fẹ́ gba àró tòun báyìí ẹ jẹ́ kí làárọ̀ tí Lísàbí Agbòǹgbò Àkàlà fẹ́ gbà iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé Lísàbí bá sọ fún wọn pé gbogbo àwọn ọ̀làrí ọlọ́yọ̀ọ́ tó ń yọ àwọn èèyàn wa lẹ́nu tó ń yọ àwọn Ẹ̀gbá lẹ́nu àwọn tó wà lọ́dọ̀ tiyín tó wà lọ́dọ̀ tiyín tó wà lọ́dọ̀ tiyín àsìkò tó tá a bá wọn jà gbogbo wọn lápá ẹ gbéra lọ́tọ̀dọ̀ tiyín àwa náà ó gbéra ń bí oníkálukú wa ká gbé gbogbo wọn pátápátá lápá kódà iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn já mọ̀ pé Lísàbí ní kódà ẹ̀yin kọ́ lẹ́ máa jagun náà ẹ̀yẹn ṣáà máa rọ́ wọn sí kòtò wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó wò pé
ogun yá wọ́n wò ó Lísàbí kí ó ti ní báyìí tó fi wò pógun yá àmọ́ Lísàbí ti gbáradì fógun ẹ mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá máa pogun á ti gbáradì fún ẹ̀fẹ̀ ìlú Ìbàrà ọmọ Akúndùnmárègbẹ́ ọmọ agbélépa bí ọdẹ yàyà ẹ̀fẹ̀ ìlú Ìbàrà ìgbọ́n líka ìlú Ìbàrà mo rí ẹ̀ ń bẹ̀ ò dúró orí ẹ̀gbọ́n mi dáadáa wọ́n ní ìgbà wọ́n rí pé Lísàbí gan náà ti gbáradì fúnra ẹ̀ wọ́n bá wò pé akọni ti dé ó yá wọ́n ní lọ́jọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí ìtọ̀hún àwọn òpìtàn ṣe jámọ̀ wọ́n ní bí ẹgbẹ̀rún mẹ́fà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n pa gbogbo wọn ìyẹn gbogbo àwọn ọ̀làrí náà wọ́n pa àwọn ọ̀làrí yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ Fásìgbà olóbó ti ta Aláàfin Ọ̀yọ́ pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ àwọn Ẹ̀gbá wọ́n ti dọ̀bù kan báyìí lẹ̀ wọ́n ti pogun o wọ́n sì rogun wọ́n bá ní ṣùgbọ́n kó tó di pé Aláàfin fi ṣe ogun Ọ̀yọ́ kó bá ogun Ẹ̀gbá ti gbáradì Lísàbí bá pé ó yẹ ẹjẹ́ àtúnyàbò wọn ẹjẹ́ á lọ ká wọn mọ́ ẹ máa tẹ̀lé mi ká lọ nínú ìtàn tá à ń mú wá lónìí kí àwọn Ẹ̀gbá tó dé ìlú Abẹ́òkúta òun náà là ń sọ wọ́n bá tún lọ yàbò wọn ọmọ Fásìgbà iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn já mọ̀ pé ogun Ẹ̀gbá borí látàrí pé Lísàbí léwájú ogun Ẹ̀gbá ó borí wọ́n ṣẹ́gun wọn wọ́n bá já mọ̀ pé ogun tí wọ́n ṣẹ́ yìí tí Lísàbí tó jà yìí ogun fọ́ọ̀rà rí wọn àná wà ń bẹ̀ ó correct ogun tí Lísàbí tó mú wọn jà yìí tí wọ́n borí yìí ogun náà òun náà ni àwọn ọmọ Ẹ̀gbá wọ́n wá fi pé àfi ká san nǹkan náà ká sanjọ́ fún Lísàbí yìí òun náà ló mú àwọn ọmọ Ẹ̀gbá tí wọ́n fi wá pera wọn ní Ẹ̀gbá ọmọ Lísàbí ẹ gbọ́ mi iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ó já mọ̀ pé ìdí rèé tí àwọn ọmọ Ẹ̀gbá tí wọ́n fi ń pera wọn ní Ẹ̀gbá ọmọ Lísàbí gẹ́gẹ́ bí ìtàn òun àwọn òpìtàn ṣe já mọ̀ ẹ wá wò ó iṣẹ́ ìwádìí tẹ̀síwájú wọ́n já mọ̀ pé kì í ṣe pé Lísàbí ó kó àwọn ọmọ Ẹ̀gbá wá sí orí Olúmọ àbí abẹ́ Olúmọ gẹ́gẹ́ bí àwọn ọ̀tàn kan ṣe ń sọ rárá o Lísàbí ò kó àwọn ọmọ Ẹ̀gbá wá sí abẹ́ Olúmọ àbí orí Olúmọ kódà iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn já mọ̀ pé Lísàbí ò dé Abẹ́òkúta rí ibi tá à ń pè lábẹ́òkúta yìí àwọn òpìtàn ni wọ́n sọ bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n ní Lísàbí ò dé Abẹ́òkúta rí lẹ́yìn ogun náà ikú Lísàbí ìyẹn kọ́ nìyí tá a mú wá lónìí ó ṣe gàyà lẹ́yìn tí Lísàbí agbòǹgbò àkàlà lẹ́yìn tó wá jáde láyé ọmọ Fásìgbà ogun míì ló tún dìde ogun míì tó dìde ọ̀hún ẹ̀dín mú ìgbà tí wọ́n já ogun yìí ogun tí Lísàbí tó jà fáwọn Ẹ̀gbá 1775 sí 1779 là ń sọ ẹ̀dín yẹn mú bẹ́ẹ̀ gbogbo ìgbà náà igbó Ẹ̀gbá làwọn ọmọ Ẹ̀gbá sì wà wọn ì tí ì mọ Abẹ́òkúta ẹni tó mọ Abẹ́òkúta ọmọ Ìtòkò lónítọ̀hún a máa débẹ̀ nínú ìtàn tá à ń mú wọ̀ yìí a máa yà síbẹ̀ náà nígbà bá débẹ̀ láìpẹ́ ṣùgbọ́n àwọn Ẹ̀gbá wọn ì tí ì dábẹ́òkúta Lísàbí gan Lísàbí ò má Abẹ́òkúta wọ́n ní lẹ́yìn tí Lísàbí tó jáde láyé ogun kan ló tún ṣẹlẹ̀ ogun tó wá ṣẹlẹ̀ yìí ọmọ Fásìgbà ogun náà gbóná débi pé ó mú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ó gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìtàn ohun àwọn òpìtàn ṣe já mọ̀ kódà àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ìlú kan ṣo péré òun náà lógun ọ̀hún òde ìlú kan ṣo lógun ọ̀hún òde nílẹ̀ Kóòtù Òjìrè ogun tá a wá ń sọ yìí iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé òun náà ní ogun Álímì òun Àfọ̀njá ogun yìí ló gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè ogun Álímì òun Àfọ̀njá àti mútàn yẹn náà wá lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí wọ́n ní ogun yìí gbóná débi pé àwọn ọmọ Álímì wọ́n fojú àwọn ọmọ Yorùbá
wọ́n fi hàn ìmọ̀ iṣẹ́ ìwádìí òun àwọn òkùtàn ló sọ bẹ́ẹ̀. wọ́n pa pípa, wọ́n ja ogun náà, ṣùgbọ́n ẹnìkan wà, ogun náà ti dé Òṣogbo. wọ́n ti mú ilẹ̀ Yorùbá, wọ́n ti fẹ́ kó gbogbo ilẹ̀ Yorùbá tán nígbà náà lọ́hùn, ṣùgbọ́n Lísàbí ò sí láyé o, Lísàbí ò sí láyé mọ́. wọ́n ti dé Òṣogbo, ṣùgbọ́n wọ́n ṣe dóṣogbo, Báṣọ̀run kan wà nílùú Ìbàdàn tó wò ó pé tí wọ́n bá kú l'Óṣogbo yìí wọ́n ń bọ̀ níbàdàn, òun náà ló gbéra. àmọ́ kí n tó tẹ̀síwájú síbẹ̀, ó yẹ ẹnìṣó ọmọ Fásùgbà, Tóbilọ́ba ọmọ Fásùgbà, jẹ́ ìgbẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ náà. ó pọ́dún márùn-ún tá ti ń bá bọ̀ IAS unit funds and properties oṣù jù yìí kan la tún bọ̀ bá. ó pé ọdún márùn-ún gbàgbó tá a ti dá ilé-iṣẹ́ tó padà di IAS sílẹ̀ láti wá fi ẹ̀mí ìmọrírì wa hàn sí Ọlọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa. iléeṣẹ́ IAS bá fọbalẹ̀ ni wọ́n bá ní ìsàmì sí ayẹyẹ àjọ̀dún ọdún karùn-ún iléeṣẹ́ IAS láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù Júùnù yìí. ilẹ̀ Treasure Garden Máwùkọ́ àti IAS Honey Drop Garden Máwùkọ́ tó jẹ́ 150,000 naira tẹ́lẹ̀ ti di 75,000 naira. òde ní bábá ń bari ibẹ̀ ni pé Glory Lantern oníròkò Máwùkọ́, IAS Garden City opposite Alamala Barracks ní Rounda àti Value Love Garden City ní VGC Ọ̀bádà Town Extension Àṣìpà tàǹtà ní 750,000 naira tẹ́lẹ̀ lẹ́ máa rà báyìí ní 375,000 naira. ńlá pọ́n bá pín àárín ọjọ́ kìíní títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù Júùnù yìí láǹfààní yìí fi wà lóde o. ẹ kàn sí wa nílé iṣẹ́ IAS tó bá súnmọ́ yín jùlọ. ẹ sì lè pe 0903-377-3189. Vacancy, vacancy, vacancy. Waitresses, bartenders, restaurant managers, club managers and receptionists of any gender are urgently needed for employment at a reputable hospitality outlet in Abeokuta. Interested applicants are to forward their CVs to emmababshr@gmail.com, 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 emmababshr@gmail.com. For further inquiries, contact 0813 090 8485, 0813 090 8485 via WhatsApp only. Minimum qualification is OND and the salaries are attractive. Thank you. Wọ́sowọ́bí màmá wo bó ṣe ń wo ìwọ ni mò ń bá wí jáde. MBI Estate Limited ló ní kí n mọ̀ sọ fún ọ pé àwọn ilẹ̀ wọn káàkiri MBI Precious Garden ti bẹ̀ ní Máwùkọ́ àti MBI Homes ti bẹ̀ ní Rounda 250,000 naira ńlá tà á. Kọ́bápẹ́ phase 3 MBI Precious Garden 300,000 naira. Kọ́bápẹ́ phase 2 MBI Homes 650,000 naira. Kọ́bápẹ́ phase 1 nǹkan 1 million naira. Mọ́sùgẹ̀rẹ̀ jẹ́ ká mọ̀ ọ̀nà sálámàlà 1 million naira. Gbàgádé báyìí ló wà ládojúkọ Báràkì Alámàlà. MBI Homes wà ní first floor Tantalizer Building ládojúkọ Láfẹ̀wá police station Láfẹ̀wá Abẹ́òkúta tàbí kò pé 090-7396-6933 090-7396-6933. ọ̀rọ̀ kìtàn pẹ̀lú Salami Skele Dipset. kí àwọn Ẹ̀gbá tó dé ìlú Abẹ́òkúta, òun náà ní ìtàn tá à ń gbìyànjú tá à ń gbéyẹ̀wò lórí ètò ọ̀rọ̀ kìtàn yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá ń darapọ̀ mọ́ mi lórí Facebook Skele ọmọ Perry, tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ mi ń bẹ̀, ẹ máa bá mi pín ètò yìí, ẹ bá mi like, kẹ́ comment, kẹ́ ẹ wá máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. ẹ̀gbọ́n mi dáadáa mo rí ẹ ń bẹ̀, ó dúró rè Àyìnlá ẹni ìtàn Jìmí mo rí yín bẹ̀, ẹ wà ń bẹ̀, ọkọ̀ rẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa. nínú àṣà ìdílé iṣẹ́ náà máa ń pè kan ò ní fà lọ́mọ ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kan wọ́n á bòfin sórí ìbá tí wọ́n kọ́ wọ́n á gbọ́mọ sí ìgbẹ̀yìn ìyẹn máa kọ́ ni. ogun yìí òun náà ló gbóná títí débi pé ó fẹ̀rùn gbogbo ilẹ̀ Yorùbá nígbà ogun yìí wá dé Òṣogbo. akọni tá à ń sọ yìí, ìyẹn akọni ilẹ̀ Ìbàdàn, òun náà ní Báṣọ̀run Olúyọ̀lé. Báṣọ̀run Olúyọ̀lé òun náà ló lọ dé wọn mọ́ Òṣogbo. tógun yìí bá máa gba Òṣogbo, Ìbàdàn ló máa ń bọ̀. Olúyọ̀lé ló wá gbéra pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀, ìyẹn àwọn ọmọ ogun Ìbàdàn. Olúyọ̀lé ló wá lọ dé wọn mọ́ Òṣogbo.
Olúyọ̀lé ló wá ṣe ẹ̀ṣẹ̀ àwọn ogun Álímì ní ṣíkaṣíka. Òun ló gba àwọn Yorùbá nígbà náà lọ́hùn-ún lọ́wọ́ ogun Álímì tí wọ́n fi ráyè wọ gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ pẹ̀lú àwọn òpìtàn ṣe jẹ́ àmọ̀, òun ló fà á tó fi jẹ́ wípé Ìbàdàn nìkan náà ni ogun náà wọ̀ nígbà náà lọ́hùn. Gbogbo ilẹ̀ Yorùbá tó kù ni wọ́n tọ́wò. Ilẹ̀ Ìbàdàn nìkan ni ò wọ̀ torí pé Olúyọ̀lé lọ dé wọn mọ́ Òṣogbo ni, tólúyọ̀lé sì ṣẹ́gun wọn tó lé wọn padà tó fi ṣẹ́gun. Ẹ wá wò ó, ṣe wá rí ogun tá à ń sọ yìí, ogun náà ní iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn jẹ́ àmọ̀ pé ó tú Ọ̀yọ́ àkọ́kọ́. Ogun náà ló tú Ọ̀yọ́ àkọ́kọ́ tó sì fi fà á tí àwọn Ẹ̀gbá lúgbó, ìyẹn àwọn Ẹ̀gbá Aké, ìyẹn àwọn Ẹ̀gbá gbẹ̀yìn, Ẹ̀gbá àárín àti ìkẹta tó jẹ́ Ẹ̀gbá gbàgùrà tó jẹ́ oníkálukú fi fọ́nká. Òun náà ló lé wọn kúrò ní igbó Ẹ̀gbá gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe jámọ̀. Ẹ wá wò ó, lẹ́yìn tí wọ́n kúrò nígbó Ẹ̀gbá yìí wọ́n mórí lé Ìbàdàn. Ẹ mọ̀ pa sọ pé ogun náà ò dé Ìbàdàn. Akọni kan náà wà nílẹ̀ Ìbàdàn nígbà náà lọ́hùn-ún, òun náà ni wọ́n ń pè ní Máyẹ̀ ọmọ Fásùgbà. Kéèyàn tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ ìtàn yìí dáadáa ni. Akọni náà òun náà ni wọ́n ń pè ní Máyẹ̀. Máyẹ̀ yìí ni àwọn Ẹ̀gbá tí wọ́n wá lọ sọ́dọ̀ ẹ̀. Máyẹ̀ ni wọ́n já mọ̀ pé ó gbà wọ́n lẹ́yìn tí ogun náà tó ti tú igbó Ẹ̀gbá. Máyẹ̀ yìí ló wá gbà wọ́n. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló já mọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ pìtàn lètò yìí pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ́ńtà. Ìgbà Máyẹ̀ gbà wọ́n, kódà iṣẹ́ ìwádìí ohun àwọn ìtàn ìjìnlẹ̀ tún já mọ̀ pé Máyẹ̀ á tún máa lò wọ́n bí ẹrú. Kí ló wá fẹ́ léyìí? Agbára Máyẹ̀ náà pọ̀ débi pé ìwà ìbàjẹ́ ló wá bẹ̀rẹ̀ sí hù fáwọn Ẹ̀gbá. Ẹ wá wò ó, wọ́n já mọ̀ pé lára àwọn ọmọ ogun Máyẹ̀ nìkan wà ńbẹ̀ tọ́jọ́ mọ̀ ìlú Ìgbèyìn. Lára àwọn ọmọ ogun Máyẹ̀ ṣe mọ̀ pa sọ pé wọ́n lọ darapọ̀ mọ́ wọn ni, wọ́n lọ darapọ̀ mọ́ Máyẹ̀. Ẹni tó wá jẹ́ ìkan lára àwọn ọmọ ìlú Ìgbèyìn yìí, ẹ sì mọ̀ pé Ìgbèyìn Ẹ̀gbá ni, torí pé àwọn Ẹ̀gbá tá a sọ pé Ẹ̀gbá mẹ́ta yìí, àwọn náà ní àwọn ìlú kéréje àwọn ìlú kéékèèké tó wà lábẹ́ oníkálukú wọn, tó sì jẹ́ pé àwọn Ẹ̀gbá mẹ́ta tá à ń sọ yìí, Ẹ̀gbá gbẹ̀yìn, Ẹ̀gbá àárín àti Ẹ̀gbá gbàgùrà tá a gbẹ́nubà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta gan náà ní àwọn olórí wọn gbà náà lọ́hùn, ṣùgbọ́n wọ́n ń pè wọ́n lọ́ba. Baálẹ̀ ni wọ́n ń pè wọ́n gbà náà gẹ́gẹ́ bí tòun àwọn òpìtàn ṣe jámọ̀. Ẹ wá wò ó, àwọn ìlú kéékèèké tó wà lábẹ́ tiwọn náà, lára wọn náà ní Ìgbèyìn. Ìgbèyìn náà kẹ̀dẹ̀rẹ̀ àwọn náà ní ẹni tó jẹ́ jagunjagun, balógun ìlú Ìgbèyìn nígbà náà lọ́hùn gẹ́gẹ́ bí tòun àwọn òpìtàn ṣe jámọ̀. Eléyìí náà wà lẹ́yìn àwọn tó jẹ́ pé ọmọ ogun Máyẹ̀. Balógun náà òun náà ni wọ́n ń pè ní Lámọdí. Lámọdí ló jẹ́ balógun ìlú Ìgbèyìn gbà náà lọ́hùn, ó sì wà lọ́dọ̀ Máyẹ̀. Àmọ́ látàrí pé Máyẹ̀ náà tún ń gun àwọn Ẹ̀gbá gàràgàrà, wọ́n pé lọ́jọ́ kan Lámọdí wá pe gbogbo ọmọ Ẹ̀gbá àfi ká dojú ìjà kọ Máyẹ̀. Eléyìí fẹ́ pọ̀jù, ìyà yìí kan fẹ́ pọ̀jù lọ́dọ̀ Máyẹ̀. Wọ́n gbìyànjú, Lámọdí dojú ìjà kọ Máyẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé wọ́n rẹ́yìn Máyẹ̀, ẹnu mi àgò, wọ́n rẹ́yìn Lámọdí. Àwọn ọmọ ogun Máyẹ̀ wọ́n rẹ́yìn Lámọdí tó jẹ́ balógun ìlú Ìgbèyìn. Ìgbà Lámọdí gan wá tún kúrò láyé, ọmọ Fásùgbà. Wọ́n pa àwọn Ẹ̀gbá wá wò pé ibo láwa fojú sí. Ẹnìkan ló wá yọjú nígbà náà lọ́hùn. Ta lẹni tí wọ́n pè? Ta lẹni tó yọjú? Ọmọ Fásùgbà, já tú dókè lọ́hùn. Àtẹ̀wé àtàgbà bá lẹ́mẹ̀ wọ́n á sì máa kàkó tí ó. Holy Peace Lands and Property Limited. Orúkọ láńlò kẹ́sì wo lè ralẹ̀ kó máa san díẹ̀ díẹ̀. Áfíríkà. Ilẹ̀ wà ní Golden Estate Ìdíòrì. 550,000 naira ní. Ilẹ̀ wà ní Family Estate lẹ́gbẹ̀ẹ́ Funa.
days náà. 300,000 naira nìyẹn o. Ilẹ̀ wà ní Màwúkọ́. Ilẹ̀ ń bẹ jaburata fún ṣẹ́ ọ̀gbìn. A nílé lóríṣiríṣi láwọn ẹ́sẹ̀tì wa. Ẹ lè sàdájì owó ilé kẹ́ ẹ kó síbẹ̀ ó jàre. Kẹ́ ẹ sì sàn yìí tó kù láàrin ọdún mẹ́ta. A nílé àtilẹ̀ tá a fẹ́ tà láàrin ìgboro. Holy Peace Lands and Properties Limited ni ó ti ralẹ̀. Akọni nù kó má bàa kó sọ́wọ́ àwọn ẹlẹ́tàn. kàn sí iléeṣẹ́ Holy Peace Land and Property Limited tó wà ní nọ́mbà 35 Abiola Way lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àlùbáríkà nítòsí ilé oúnjẹ Mádójú tìbí Abẹ́òkúta tẹlifon 08171403753 08171403753. Admonlinks ń dúpẹ́ lọ́wọ́ èèyàn oníbàárà wa fún àdúró ti wa ní gbogbo ìgbà. Admonlinks yà lára ọ̀tọ̀ ní ti káta laptops, phone àti phone accessories bíi power bank, headsets, earpiece, chargers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò wá sírú fóònù tí a ò ní ní Admonlinks. Tecno, Infinix, Oppo, Huawei, Samsung, Redmi, Xiaomi, Itel, Vivo, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kristap náà wà pẹ̀lú lọ́pọ̀ yanturu. Àǹfààní san díẹ̀díẹ̀ ṣì ń lọ lọ́wọ́. Àǹfààní tó wà ní pé insurance pẹ̀lú owó péréte tó já sí pé tẹ́ bá ra fóònù lọ́dọ̀ wa tójú ẹ̀ bá fọ́ a ó pààrọ̀ ẹ̀ lọ́fẹ̀ẹ́. Ìyẹn wà pẹ̀lú terms and conditions. À ń ṣe pàṣípààrọ̀ fóònù swap deal bákan náà. Ẹ sì tún lè tún fóònù yín tó bá bàjẹ́ ṣe lọ́dọ̀ wa. Admonlinks wà lẹ́gbẹ̀ẹ́ FCMB ládojúkọ Glo Office Òkèléwó lábẹ́òkúta àti lẹ́gbẹ̀ẹ́ ààfin ọba Ìbàfò bus stop Ìbàfò àti lẹ́gbẹ̀ẹ́ NEPA office Alágbolé Àkútè road Àkútè. Ẹ lè pè wá sórí 0806 882 4971 0806 882 4971. Wọ́n ti gbá mi o. Wọ́n ti gbá mi o. Bàbá Bọ́lá, kí ló ṣẹlẹ̀? Wọ́n ti gbá mi ní ìmúralẹ̀ láti bí ọdún méjì mi ò rí lẹ́gbà. Ṣé ẹ̀gbọ́n nípa kò ṣẹlẹ̀ rí ni? Bíbí sílẹ̀ jàre kí ni o ṣẹlẹ̀ rí? Kò ṣẹlẹ̀ rí Jacob's Court Mega City ni. Ṣàlàyé láàyè mi. Iléeṣẹ́ Jacob's Royal Touch Homes and Property ni ó ṣe àgbékalẹ̀ kò ṣẹlẹ̀ rí fún àwọn ilẹ̀ wọn tí wọ́n ń tà. Ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ láti ralẹ̀ á kọ́kọ́ gba ilẹ̀ ní ẹyẹ òṣọ́kà láì tí ì san kọ́bọ̀ tí wọ́n ń pè ní free allocation. Àdùkẹ́, omi ilé látijọ́ ìlú sọ fún mi. Àdùkẹ́, níbo ni ilẹ̀ tó ń sọ yìí wà? Èmi náà fẹ́ free allocation. Jacob's Court Mega City wà ní ọ̀nà Alábàtà. Ìṣẹ́jú 15 ni láti FUNAB main gate dé orí ilẹ̀ wọn. Bose Bàbá Bọ́lá, nínú ojú rẹ̀ nù kí n mú ẹ dé iléeṣẹ́ wọn tí ó wà ní àdójúkọ health center ní ọjà àtijọ́ ní Ọbádé Òkú Abẹ́òkúta. Ó sì lè pe ẹ̀ló wọn 08169123214 tàbí 09012467801 tàbí 08032714536. Ó ṣeun Àdùkẹ́, ó ṣẹlẹ̀ rí mi lóòótọ́ o. ọmọ ogun yóò jọ mú fọ́rọ̀ ní pópó ọ̀rọ̀ kankan mi ní jọjọ. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeleji pírẹsẹ̀ntà. Kí àwọn Ẹ̀gbá tó dé Abẹ́òkúta òun náà ní ìtàn tá à ń gbéyẹ̀wò lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí. L&K Lukman Yusuf L&K mórí ẹ̀ ń bẹ̀ ó dúró rí Honourable L&K ó wà ń bẹ̀ ó correct. Ṣọ́mùyíwá Samson mórí ẹ̀ ń bẹ̀ ó dúró rí ẹ máa bá mi pín kẹ́ ẹ máa bá mi ṣe àìní. Àyìnlá ẹni ìtàn Jimmy mórí yín bẹ̀ gbọ́n mi dáadáa. Lámòdì náà jáde láyé tó jẹ́ balógun ìlú Ìgbèyìn. Lámòdì jáde láyé nígbà Lámòdì wá jáde láyé. Iṣẹ́ ìwádìí òun àwọn òkùtàn wọ́n pé àwọn Ẹ̀gbá wọn wá rántí ọkùnrin kan. Wọ́n rántí ọkùnrin kan tó jẹ́ Sẹ́ríkí tálẹ́ni yìí wọ́n rántí Ṣódẹkẹ́. Ìgbà náà ni àwọn Ẹ̀gbá wọn á rántí Ṣódẹkẹ́ tó jẹ́ Sẹ́ríkí wọn. Wọ́n pé wọ́n wá ránṣẹ́ pé Ṣódẹkẹ́ ó mà ti délẹ̀ báwo láti kú ò lóko ẹrú yìí lóko amúnisìn yìí báwo láti bọ́ lọ́wọ́ máyẹ̀ yìí. Wọ́n pé wọ́n wá ní kí Ṣódẹkẹ́ kó wá jẹ́ olórí wọn. Ṣódẹkẹ́ ni wọ́n wá fi ṣe olórí nígbà náà lọ gẹ́gẹ́ bí ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe jẹ́ àmọ́. Ṣódẹkẹ́ náà ló wá ṣẹ̀ṣẹ̀ wá gba àwọn Ẹ̀gbá òun ló wá kó wọn kúrò ló gbà wọ́n kúrò lọ́wọ́ máyẹ̀. Ṣódẹkẹ́ ló gbà wọ́n kúrò lọ́wọ́ máyẹ̀ gẹ́gẹ́ bí àwọn òpìtàn ṣe jẹ́ àmọ́. Ismail Ọlánrewájú Sambos mórí ẹ̀ ń bẹ̀ ó wà ń bẹ̀. Ṣùgbọ́n ìwé ń gbà wọ́n kúrò
lára bí a tún lọ rèé ibẹ̀ ni àwọn tá a mọ̀ sí Ẹ̀gbá Agbẹ́yìn ní àwọn Aké wá lọ tẹ̀dó sí etí Ìjẹ̀bú Rẹ́mọ. Iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. Àwọn Aké tá a mọ̀ sí Ẹ̀gbá Agbẹ́yìn wọ́n lẹ tẹ̀dó sí etí Ìjẹ̀bú Rẹ́mọ. Àwọn Ẹ̀gbá Òkè Ọ̀nà àwọn tí wọ́n ibì kan wà níbàdàn tí wọ́n ń pè ní Odò Ọ̀nà. Ọmọ Fásùgbà ṣó mọ́dù ọ̀nà ńbàdàn. Àwọn Ẹ̀gbá tó jẹ́ Ẹ̀gbá àárín tá a mọ̀ sí Ẹ̀gbá Òkè Ọ̀nà lónìí àwọn lọ sí etí Odò Ọ̀nà. Àwọn lọ sí etí Odò Ọ̀nà ní òkè Odò Ọ̀nà àwọn lọ tẹ̀dó síbẹ̀. Ìyẹn òkè Odò Ọ̀nà. Iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ní ìdí rèé tá a ṣe ń pè wọ́n ní Ẹ̀gbá Òkè Ọ̀nà nígbà tí wọ́n d'Abẹ́òkúta. Iṣẹ́ ń dè mú àwọn lẹ tẹ̀dó sí òkè Odò Ọ̀nà ìyẹn ló ti níbàdàn lọ́hùn. Iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. Àwọn Gbàgùrà ńkọ́ wọ́n ní àwọn Gbàgùrà ló wá lọ tẹ̀dó sí Ilé Ìdó. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ni wọ́n já mọ̀ bẹ́ẹ̀. Àwọn Gbàgùrà wọ́n wá lọ tẹ̀dó sí Ilé Ìdó. Ìdí rèé tá a ṣe ń kì wọ́n pé Àgùrà Ilé Ìdó. Ẹ wá wò ó, ìkọ̀ọ̀kan wọn náà ló sì jẹ́ pé àwọn èèyàn wọn sì wà ní àwọn ibi tá à ń sọ yìí dòní yìí. Àwọn èèyàn wọ́n sì wà níbi tá à ń sọ yìí dòní yìí. Ibi tí wọ́n tẹ̀dó sí nìyẹn lẹ́yìn tí Ṣódẹkẹ́ gbà wọ́n lọ́wọ́ ogun Máyẹ̀. Ẹ wò ó, mo ti nítàn yìí kì í ṣe èyí tá a lè parí lónìí. Àwọn Ẹ̀gbá Aké ní Ẹ̀gbá Agbẹ́yìn wọ́n lẹ tẹ̀dó sí etí Ìjẹ̀bú Rẹ́mọ. Àwọn Ẹ̀gbá àárín àwọn lọ tẹ̀dó sí òkè Odò Ọ̀nà níbàdàn. Àwọn Gbàgùrà àwọn lọ tẹ̀dó sí Ìdó. Wọ́n lọ Ilé Ìdó wọ́n lọ tẹ̀dó síbẹ̀ tó jẹ́ kí orúkọ gbogbo wọn kó yọ ńbẹ̀. Àmọ́ tó bá máa dọjọ́ mẹ́jọ a máa wọnú ẹ̀ gan. Ẹ wá wò ó, ṣé ẹ mọ̀ pé a jẹ́ kó yé wa wípé Lísàbí fúnra ẹ̀ kò sí mọ́ lásìkò yìí. Ogun tí Lísàbí bá wọn jà tàkọ́kọ́ òun nìyẹn ló bá wọn jà. Lísàbí kẹ̀dẹ̀rẹ́ òun ti jáde láyé kí gbogbo eléyìí tó ṣẹlẹ̀, tó túmọ̀ sí pé ìgbà tí gbogbo eléyìí gan ṣẹlẹ̀ Lísàbí ò sí láyé mọ́. Òun náà níṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn já mọ̀ pé Lísàbí gan fúnra rẹ̀ kò mọ ibi tá à ń pè l'Abẹ́òkúta, kò mọ ibi tí Olúmọ wà. Lísàbí ò mọ̀, ṣùgbọ́n máa tẹ̀síwájú tó bá máa di lọ́sẹ̀ tó ń bọ̀ nínú ìtàn yìí. Bó ṣe kan Òwu náà á tẹ̀síwájú nínú ìtàn yìí tó bá máa di lọ́jọ́ mẹ́jọ. Ibẹ̀ láti wá gbọ́ bí àwọn Ẹ̀gbá bí wọ́n ṣe wá dé ìlú Abẹ́òkúta. Inú bẹ̀ gan láti gbọ́, ibẹ̀ láti mọ̀. Ṣùgbọ́n nǹkan tó dájú ni pé iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ó já mọ̀ pé 1830 ni àwọn Ẹ̀gbá ni wọ́n ṣe gbóòórùn Abẹ́òkúta. Ọdún 1830 ni àwọn Ẹ̀gbá ni wọ́n ṣe mọ ibi tó ń jẹ́ Abẹ́òkúta. Bẹ́ẹ̀ sì rèé nígbà náà wọ́n ní kì í ṣe Abẹ́òkúta ló ń jẹ́ nígbà náà. Ọ̀rọ̀ pìtàn. Atótó arére gbogbo àkìtàn sọ̀kalẹ̀, ewé ẹ̀kọ́ sọ̀kalẹ̀, agbálẹ̀ ọjà sọ̀kalẹ̀. Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà akíkanjú ọmọ bàbá ẹ̀ akíkanjú ọmọ Perry. Olójó Ngbòdú awo jáwó lọ. Ìbéèrè méjì kan tí mo máa béèrè rèé. A máa fìyẹn ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí ni. Ìyẹn ìbéèrè méjì tí mo máa béèrè a máa fi ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a máa fi ṣọwọ́ sí màá pè yẹn náà.
a ní lè gbìyànjú láti gbé ìpè lórí ètò yìí àbí ká fún wọn láǹfààní bíi méjì. já ṣe báyìí ṣáàṣì lè rí akọni bí àwọn ẹni yìí já bèrè bẹ́ẹ̀ ṣáà lè rí akọni bí àwọn ẹni yìí mọ́ nílẹ̀ Ẹ̀gbá ṣáàṣì lè rí àwọn akọni bí àwọn tá a ti mẹ́nu báyìí mọ́ nílẹ̀ Ẹ̀gbá 01440 1071 01440 1072 0809. ẹ kú dédé àsìkò yìí káṣe kámọ̀ láti randa. àṣẹ ẹnì sùnlẹ̀. Ọlọ́run ni. àṣẹ. àṣẹ ẹ ṣe àdúpẹ́ àwọn ní kí wọ́n kí wa ni ṣáàṣì lè ráwọn akọni bẹ́ẹ̀ nílẹ̀ Ẹ̀gbá. hello ẹ kú dédé àsìkò yìí. ó yẹ ẹnì sùnlẹ̀ ọ̀gbẹ́ni Felix Ọlásùnkànmí. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe. Bashir Lukman mórí ẹ̀ ń bẹ̀ ó dúró orí ọ̀rẹ́ mi dáadáa Bashir Lukman ó wà ń bẹ̀ ó correct. Josiah Olúwaṣẹ́gun jẹ́jẹ́ Olúwaṣẹ́gun auto lubricator services ẹ wà ń bẹ̀ correct. hello ta ló wà ń bẹ̀. hello akínkanjú ọmọ bàbá ẹ̀sìkèlè di oníbúrẹ́dì tó ń yọ bọ́tà ṣó ti yí ẹ. ó yẹ nìṣó ńlẹ̀. orúkọ mi ni Ògúnfọwọ́rà Ìdúnà láti ṣàbẹ̀ fúrí tẹni tó bí òwò lágbára Ọlọ́run. àṣẹ wà. Ọlọ́run máa bá yín ṣe lágbára Ọlọ́run. àṣẹ ìtàn tẹ́sán yìí o. wọ́n jẹ lè rírun wọn ọmọkùnrin tó bá sọ pé bóyá òun fẹ́ fẹ̀mí ẹ̀ lélẹ̀ ẹ̀mọ̀kùnrin tó ń gba àwọn èèyàn máa ń ṣiṣẹ́ tọkàntọkàn taratara nígbà yẹn ni àgùkọ̀dẹ̀ dàbí ayé mọ́ òun wọ́n tẹ̀ lè rí ẹ̀mọ́ láéláéláé. ẹ ṣe àdúpẹ́ já gba iyọ̀ kan sí já gba ìpè kan sí. hello. Ọlọ́run ló ń tó Ọlọ́run ní adúpẹ́ lọ́wọ́ ẹ̀ orúkọ yín láti bò. orúkọ yín láti bò. orúkọ yín láti bò. orúkọ yín láti bò. jámù mi. hello talent tó wà ń bẹ̀. hello ẹ mà kú dédé àsìkò yìí jàre. hello ẹ kú dédé àsìkò yìí orúkọ yín láti bò. ẹ kú dédé àsìkò yìí. já ṣe báyìí torí àwọn èèyàn wa já gbìyànjú ká fáwọn èèyàn ní káàdì